kàyéfì ńlá ni ọ̀rọ̀ náà ló jẹ́ fún àwọn èèyàn o, tó sì jẹ́ pé ọ̀rọ̀ tí àwọn kìrìsìtẹ́nì tán máa ń dá bí àṣà làwọn èèyàn fi ń dáṣà nínú ọ̀sẹ̀ rẹ̀ náà pé ọwọ́ lọ́wọ́ ìsọ̀ òun lòun Jákọ́bù lórí ní tó ṣẹlẹ̀ lágbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tí í ṣe 20 nínú oṣù karùn-ún ọdún 2025, the 20th of May 2025, nígbà tí gbogbo àwọn aṣòfin àgbà tí wọ́n ń ṣojú ìpínlẹ̀ Ọ̀ṣun nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, the senators representing Ọ̀ṣun State in the Senate, àwọn aṣòfin mẹ́tẹ̀ẹ̀ta náà sẹ́nitọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà sẹ́nitọ̀ Kamarudeen Lérè Oyèwùmí tó ń ṣojú agbègbè Ọ̀ṣun West nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá, sẹ́nitọ̀ Olúbìyí Fádèyí Àjàgúnlá tó ń ṣojú agbègbè àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun Central, àti sẹ́nitọ̀ Francis Adénígbà Fádáhùnsí tí í ṣojú agbègbè Ọ̀ṣun East. Nígbà táwọn mẹ́tẹ̀ẹ̀ta tán ṣèpàdé tó sì kéde pé iṣẹ́ rí o lásìkò ètò ìdìbò ọdún 2027 àwọn ò fẹ́ mẹ́ni tí ẹgbẹ́ òṣèlú wa PDP bá gbé sílẹ̀ láti díje dupò ààrẹ o, a sì fẹ́ mẹ́ni tí àwọn alátakò tán kóra wọn jọ tán bá gbé sílẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ alátakò tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ń làwọn ṣàtìlẹ́yìn fún o, ń làwọn ń tẹ̀lé, ń làwọn sì bá lọ, tí àwọn èèyàn sì jẹ́ kó di mọ̀ àwọn tó mọ̀ nípa òṣèlú pé gómìnà Adémọ́lá Adélékè ó mọ̀ sí ìkéde táwọn sẹ́nitọ̀ náà kéde àti pé àdéhùn ti wà láàrin wọn àti Tinubu pé Tinubu lòun náà yóò ṣàtìlẹ́yìn fún sáà kejì tí Tinubu yóò sì ṣe nírọ̀rùn fún láti jẹ gómìnà fún sáà kejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ẹ rántí wípé àwọn gómìnà alátakò pàápàá nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti ń sá lọ sínú ẹgbẹ́ òṣèlú APC báyìí lẹ́yìn tí wọ́n ní Tinubu ti ń bá wọn ṣèpàdé tí wọ́n sì ní gómìnà Adélékè náà wọ́n ti bá a ṣèpàdé, àdéhùn sì ti wọ̀ pé yóò ṣiṣẹ́ fún Tinubu fún sáà kejì. Bẹ́ẹ̀ ni òun náà Tinubu yóò yọ̀ǹda ìpínlẹ̀ Ọ̀ṣun fún lọ́dún tó ń bọ̀ tán bá fẹ́ ṣe ìdìbò gómìnà. ṣá o, bí sẹ́nitọ̀ Kamarudeen Lérè Oyèwùmí, sẹ́nitọ̀ Olúbìyí Fádèyí Àjàgúnlá àti sẹ́nitọ̀ Francis Adénígbà Fádáhùnsí bí wọ́n ṣe wá ṣèpàdé tán fòǹtẹ̀lù Tinubu yìí, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé eléyìí túmọ̀ sí pé Adélékè ó ti ń ṣe àtìlẹ́yìn fún Tinubu, àdéhùn sì ti wọ̀. Ìdí tá a gbọ́ pé lè fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀, a gbọ́ pé àwọn sẹ́nitọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn bá Adélékè jà, wọ́n súnmọ́ Adélékè, ibi tádélékè bá lọ làwọn náà lọ. wọ́n ní kí wọ́n tún wá lè lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn oníròyìn tán kéde pọ́n fòǹtẹ̀lù Tinubu báyìí. wọ́n lè túmọ̀ sí wípé wọ́n ti gba àṣẹ lọ́wọ́ gómìnà Adémọ́lá Adélékè tó jẹ́ adarí wọn. wọ́n lè sì túmọ̀ sí wípé Adélékè náà Tinubu lòun náà ń bá lọ lọ́dún 2027. èyí sì túmọ̀ sí pé Tinubu náà yóò yọ̀ǹda ìpínlẹ̀ Ọ̀ṣun fún un láti jáwé olúborí, èyí tí ó ti ń kó ìrònú báwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tán mọ̀ nípa òṣèlú tó sì mọ ìtumọ̀ tó ń ṣẹlẹ̀ pé àdéhùn ti wọ̀ láàrin Tinubu àti gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè.